kí òyìnbó tó ṣe agogo ni àkùkọ tí ń kọ, bẹ́ẹ̀ kí àgbàdo tó dé nǹkan ṣáà ni adìyẹ ń jẹ kó tó di wípé àwọn òyìnbó aláwọ̀ funfun mú ẹ̀sìn wọn wá sí ilẹ̀ adúláwọ̀ ni a ti ní ẹ̀sìn, àṣà àti ìṣe wa, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti ń kẹ̀yìn sí àwọn ẹ̀sìn wa yìí. Èmi ni arábìnrin Bolanle Oni Story. Lónìí, a ó máa sọ̀rọ̀ lórí àwọn òrìṣà mẹ́ta kan ní ilẹ̀ Yorùbá. Ta ni àwọn òrìṣà yìí? Báwo ni wọ́n ṣe ń bọ wọ́n? Kí ni àwọn èèwọ̀ wọn? Òrìṣà alákọ̀ọ́kọ́ ni òòṣà Ọbàtálá. Ọbàtálá jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà tí Elédùmarè rán wá sí ilé ayé láti wá ṣe àwọn iṣẹ́ pàtàkì. Ṣùgbọ́n kò rí iṣẹ́ náà jẹ́ ní àjẹpé nítorí ẹmu àmuyó. Ìdí nìyí tí ó fi jẹ́ pé ẹmu jẹ́ èèwọ̀ Ọbàtálá, tó fi wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bọ Ọbàtálá wọn kì í mu ẹmu, èèwọ̀ ni ó jẹ́ fún wọn. Kí wá ni wọ́n fi ń bọ Ọbàtálá? Wọ́n máa ń lo ìgbín, wọ́n máa ń lo ẹ̀kọ. Àwọn ẹni tí wọ́n ń bọ Ọbàtálá wọ́n máa ń wọ aṣọ funfun, wọ́n máa ń lo àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òòṣà kejì ni Ògún. Ògún lákayé ọ̀ṣìmọlẹ̀, olómi ń lé fi ẹ̀jẹ̀ wẹ̀, òláṣọ ń lé fi ìmọ̀kímọ̀ bo ara. Ògún ni ọ̀run àwọn alágbẹ̀dẹ. Ẹni tí ó bá ń ṣe awa ọkọ̀ ó máa ń bọ Ògún. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá ń ta irin wọ́n máa ń bọ Ògún. Oríṣiríṣi ohun dẹ̀ ni wọ́n máa fi ń bọ Ògún. Wọ́n máa ń lo oríṣiríṣi irin fi bọ Ògún. Wọ́n máa ń lo ajá, wọ́n máa ń lo obì, wọ́n máa ń lo orógbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá ni èèwọ̀ Ògún? Ògún kórìíra kí ènìyàn máa da ilẹ̀. Ògún kórìíra kí ènìyàn máa yan èèyàn jẹ. Ògún sì kórìíra kí ènìyàn máa pu irọ́. Àwọn ènìyàn tí wọ́n máa ń bọ Ògún ni gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ti ń fi irin ṣiṣẹ́. Ẹni tí ó bá ń ṣe òwò irin àbí ẹni tí ó bá ń lo irin ní òrèkóòrè ó gbọ́dọ̀ máa bọ Ògún. Òòṣà ẹlẹ́ẹ̀kẹta ni òòṣà Ṣàngó. Ṣàngó àyànrán iná. Iná lójú, iná lẹ́nu, àkàtà yẹ́rìyẹ́rì. Ṣàngó jẹ́ ọ̀kan lára àwọn òrìṣà tí àwọn ènìyàn bẹ̀rù gan, torí wípé òòṣà tí a máa ń lò fi ṣe ìdájọ́ ni, tí olóyìnbó á ní justice. Tí ènìyàn bá jalè, Ṣàngó ni wọ́n máa fi ń múrú wọn. Kódà ẹni tí Ṣàngó bá pa tí ò kú, onítọ̀hún á máa wò ranyìnranyìn ni. Tí ènìyàn bá jalè, Ṣàngó ni a máa fi ń múrú wọn. Ẹdun àrá ni a máa fi ń dá ẹni tí Ṣàngó bá ní àlejò mọ̀. Òṣè Ṣàngó ni a máa fi ń dá Ṣàngó mọ̀. Àwọn wo ni wọ́n máa ń bọ Ṣàngó? Oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n máa ń bọ Ṣàngó. Ẹni tí ó bá wá láti ìdílé tí wọ́n ti ń bọ Ṣàngó, ó lẹ́tọ̀ọ́ sí láti máa bọ Ṣàngó. Olórí àwọn ọkùnrin tí ó ń bọ Ṣàngó ni a máa ń pè ní bàbá mọ̀gbà. Olórí àwọn obìnrin tí ó ń bọ Ṣàngó ni a máa ń pè ní ìyá mọ̀gbà. Ṣàngó oríṣiríṣi ni a máa fi ń bọ Ṣàngó tí a bá fẹ́ bọ Ṣàngó. Wọ́n máa ń lo aṣọ pupa. Àwọn oníṣàngó máa sábà ń wọ aṣọ pupa. Wọ́n máa ń lo atare. Wọ́n máa ń lo obì. Kódà wọ́n máa ń lo àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó ẹ̀yin aráalé, ó di ọwọ́ yín. Ẹ bá wa dárúkọ èèwọ̀ Ṣàngó méjì tí ẹ mọ̀. Ẹni alákọ̀ọ́kọ́ tí ó bá kọ́kọ́ gba ìbéèrè yìí yóò jẹ ẹ̀bùn pàtàkì ní ọwọ́ wa. Kí a máa bẹ́tẹ̀ lọ ní orí ẹ̀rọ ayélujára. Ní àwọn abala mìíràn, a máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn òrìṣà tí ó kù tí a ní ní ilẹ̀ Yorùbá. Kò wá ní ju báyìí lọ lórí abala Kèrègbè Ìmọ̀. Orúkọ tí èmi ò yí padà. Èmi ni arábìnrin Bolanle Oni Story. Arábìnrin tí ó gbádùn ohun tí ìtàn ń sọ. Mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin aráalé pé ó dìbà.